Welcome to Yoruba Kingdom TV, built by passion. Ìsìlámù ní màmá wa, Kùránù ní ìwé wa, Àrọ̀bíyà ní èdè wa. Yorùbá nation kò ní ṣeéṣe, Yorùbá nation kò ní wáyé. Yorùbá nation kò ní ṣeéṣe. Yorùbá rórí o. Ó mọ̀ kí gbogbo ọmọ aládé lé lóko. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó wo fídíò mi, tó gbọ́ ọ̀rọ̀ ẹnu mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ mọ ènìyàn bú, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ mọ ènìyàn kí. Ká dúpẹ́ lọ́wọ́ oníyán, ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́kà. Èèyàn tó jiyán jọkà, a gbọ́dọ̀ má dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ọ̀rẹ́ mẹ́fà ń lọ sóde, wọ́n rìnrìn àjò. Lójijì gbólóhùn aṣọ ṣẹlẹ̀ láàrin wọn. Ẹnìkan bínú, ó dúró sẹ́yìn, àwọn márùn-ún wá ń lọ. Ẹ kíyèsí, wọ́n ti lọ ṣáájú ẹ̀ jìnnà. Nígbà tí ò mọ ibi tí wọ́n yà sí, ó dé ìkóríta mẹ́ta kan. Ó dúró kò mọ ibi tó máa yà sí nítorí pé kò mọ̀nà. Ó ń retí àwọn èèyàn tí ó máa jáde lọ́nà kọ̀ọ̀kan ní ìkóríta mẹ́tẹ̀ẹ̀ta. Bó ṣe rẹ́nìkan tó jáde, ẹ káàbọ̀ sà, ẹ jọ̀ọ́ ẹ bá mi ráwọn wèrè márùn kan tí wọ́n ń kóra wọn kiri. Àwọn yẹn wojú ẹ̀, wèrè márùn. Àwọn márùn tọ́rọ̀ wọn jọ wọ̀ papọ̀. Sáwọn ni wèrè àbí wọ́n nìkan ṣoṣo. Àwọn yẹn lọ, ó tún kíyèsí ẹlòmíì, wọ́n tún jáde. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ráwọn wèrè márùn kan tí wọ́n tẹ̀léra wọn. Àwọn yẹn ní wèrè márùn àwọn ò rí wọn. Àwọn èèyàn gidi márùn láwọn rí, ọ̀nà bí wọ́n gbà rí. Ẹ̀yin tẹ́ ẹ kẹ́yìn ló yẹ kẹ́ ẹ jẹ́ àṣírí. Gbogbo ọ̀rọ̀ ọlọ́gbọ́n bákan náà ni máa rí, ọ̀rọ̀ àṣírí ló máa ń yàtọ̀. Àwa ìbínú nítorí èébú. Ẹni bá jẹ́ alàgbà ìjọ, ọba ìlú, baálẹ̀ ìlú, èébú ò ní nǹkan kan ṣe. Ẹ̀yin tẹ́ wá ń bú èébú, ẹ tí rí èébú bú o, jẹ́ n sọ díẹ̀ fún ọ́nú èébú Yorùbá. Béèyàn bá ga látòkè délẹ̀, wọ́n á ní agùnmọ́ níyè, béèyàn bá kúrú, wọ́n á ní kúkúrú bìlísì. Bí irun bá pọ̀ lórí èèyàn, wọ́n lọ dárun sí bí ìwọ̀fà àgbáwọ́jọ yá. Béèyàn dúdú, wọ́n á lọ dàbí ṣànpọ̀nná. Béèyàn pupa, wọ́n á ní bòròró. Kò sí tí ayé ò lè fìyàn wé. Eléyín yíyọ, ẹlẹ́nu rírùn, elétè ńlá, elétè fẹ́lẹ́ àti bẹ́ẹ̀ 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 lọ. Èbúté bú ètò, ẹ bá ní wá díẹ̀ sí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ́ ẹ rorí, tẹ́yìn ò ronú. Gbogbo àwọn tí wọ́n ronú, àpò ronú máa ń dàpọ̀, máa ń ponú, àwa já. Ìyẹn ni Paul Apostle pé àwọn kan ní aláìnírònú ará Galatia, torí àpò ronú ti já sọnù. Orílẹ̀-èdè máa ń rò, kì í ṣe inú. Kí ló mèébú wá nínú ọ̀rọ̀ tá a sọ pé ṣé àrán sí àṣàṣe àwọn Fúlàní ló mú wa? Ọ̀dà, ẹ jẹ́ ká wá tún sọ pé èpè ló ń ja ọ̀pọ̀lọpọ̀ Yorùbá. Bá a bá gbà láràn sí, tá a gbà lásàsí, tá a gbà ní èdè, ẹ jẹ́ á sọ pé èpè. Kí ló burú nù tí a fún wa ní ìmọ̀ràn lé lórí? Pé ẹ jẹ́ á kíyèsí àṣírà wa lóṣùṣù ọwọ̀. Allah ń béèrè fún nation. Gbogbo àwọn pọ́ìntì tó wà ń bẹ̀ yẹn nínú ọ̀rọ̀ yẹn, ẹ jọ̀ọ́ kí ló burú nínú ẹ̀? Ẹ fún mi lálàyé. Yorùbá, ẹ mú ayé Akíntọ́lá, ẹ bà tiẹ̀ jẹ́. Yorùbá, ẹ bà ayé Awólọ́wọ̀ jẹ́ pátápátá porongodo. Yorùbá, ọmọ adé ẹ mọ Sunday Igboho Òòṣà 2019 orí platform kan ṣolájọ wà.
bó bá mọ̀ kó béèrè ìmọ̀ràn ọ̀rọ̀ wòlíì ló bínú ló left bóun ò tiẹ̀ fẹ́ gbọ́ràn àwọn wòlíì rárá gbogbo ara àwọn kìkìran ni láì jẹ́ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn èèyàn ti rí àwọn kan ti sọ lókè òkun àwọn kan sọ Nàìjíríà yìí pé ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ọmọ Yorùbá àwọn tí ń rorí mo mọ̀ kan sára sí yìí àwọn onírònú wa ní mọ̀wọ́rì ní so dìgbòlú kọlù tó o bá dìgbòlú máa padà lẹ́yìn ẹ onílù eégún kan ń bàdàn ni a ní dìgbòlú kọlù bó o bá dìgbòlú ń padà lẹ́yìn rẹ dìgbòlú kọlù tán bá wá dìgbòlú tó kọlù tán tégún bá dọ̀bẹ́lẹ̀ wọ́n tún pàlùdà wọ́n ní tó bá burú tán ìwọ nìkan ni ó kù tó bá burú tán ìwọ nìkan ni ó kù èmi ò ráyè mídíà láti ẹjọ́ àwọn èèyàn ló ń pè mí pé kọ́mẹ́ǹtì ti lọ ní kọ́mẹ́ǹtì section lóríṣiríṣi ó yẹ kó rí bí mo ṣe rí tó bá tún máa fi wá bí ọjọ́ mẹ́ta wàá rí pé wàá tún rè búbú gan pé gúrúmọ̀lá jìrè èmi wà nínú májẹ̀mú mo gbéṣẹ́ kan dání tó ju tèébú àti tìjà lọ gbogbo ọlọ́gbọ́n orí gbogbo onílàákàì gbogbo ọlọ́pọlọ ṣé gbàgbé pé àwọn èèyàn wọ̀nyí ara wọn ló farahàn yẹn mo wá lọ wo kọ́mẹ́ǹtì yẹn lẹ́nu alẹ́ àná sẹ́ni mo rí bó ṣe pọ̀ tó àwọn tó ń búwa ò tiẹ̀ tó nǹkan bóyá ni wọ́n tó 5 nínú ẹgbẹgbẹ̀rún ènìyàn tí wọ́n yin sí ọpọlọ àwọn ò lè rí sí ọpọlọ ń bẹ ṣé gbàgbé pé àwọn ni wọ́n ti Ìgbòho ṣàkọlù Ọọ̀ni of Ifẹ̀ ọba aládé wọ́n ó sọ̀rọ̀ sọ wọ́n dẹ̀ tún gbé ọ̀rọ̀ yẹn wọ́n tún jù sórí platform ṣé gbàgbé pé àwọn ni wọ́n ti kọlù bàbá Adébóyè Pastor Enoch Adébóyè nígbà tó mọ wọ́n ṣàìsí àwọn Yorùbá kan yìí ni o wọ́n tí tó fi kọlù bàbá yẹn àwọn Yorùbá kan yìí ni wọ́n ti Ìgbòho ṣàkọlù Gani Adams mélòó ni mo fẹ́ sọ mo wá ń sọ fún wa mo ń fún wa ní ọ̀rọ̀ ìyànjú pé ṣe bá a ti níwèé àṣírí lọ́wọ́ Yorùbá Nation ẹ ṣe tọ́jú ẹ jẹ́ kí wọ́n dìbò tán ara ń kan wọ́n bóyá kí n sọ pé àsìkò ètò tàbí àsìkò ti kọjá àkókò tó yẹ ká ṣe rálì kò yẹ kó ju òpin December yẹn lọ láti January ọdún yìí ara ń kan olóṣèlú ẹnikẹ́ni ló dẹ̀ lè ọ́dà pé kán máa pa àwọn ènìyàn lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá Nation lónìí ní òrílégbé mọ́nà àwọn kan wà tí wọ́n wà nínú ọgbà SS àwọn kan wà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń sá káàkiri wọ́n ti fìbọn pa àwọn ènìyàn kan DSS ò kí ń mú àwọn ènìyàn mọ́ ní ìsìn tí wọ́n bá ní ká lọ arrest wọn tí wọ́n bá ti délé wọn wọ́n bẹ̀ sí gbàbọn bò wọ́n ni ṣé gbàgbé gbogbo Yorùbá tí ń fọ́ tá tí ń fọ́ tó tẹ́ ń sọ pé kò sírú yín ẹ̀yin lẹ́ ń polówó agbára tiyín lórí mídíà ayẹtarè ságbẹ̀rẹ̀ fọ́gò lélẹ́yìí oògùn tí wọ́n ṣe fún yín àbí tẹ́ ẹ ṣe tí ò tọ́jọ́ tẹ́ ẹ ti ń bóbìnrin lò pọ̀ látẹ̀yìn tẹ́ ẹ ti ń jẹ èèwọ̀ oògùn ẹ wá tún lọ dojúkọ mọ́ kò lè yé yín ọlọ́gbọ́n lọ̀rọ̀ máa yé àní kí ẹ jẹ́ ká rọra jókòó jẹ́ ná ẹni mo ní ká dìbò fún Tinubu ẹ̀rí Tinubu àbí mi tí ẹ̀ rí gbogbo kọ́mẹ̀ntì rádaràdá ẹ̀ka Tinubu wọlé o Tinubu ọ̀ wọlé o àní tá à ń jà fún ń bọ̀ God time is the best ẹni rárá ẹ̀yin náà bọ́ta ọmọ ọlọ́mọ ló ṣe ránṣẹ́ dé tòrútòrú gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ́mẹ̀ntì sẹ́yìn tẹ̀lé wọn jáde ni ẹ̀yin náà bọ́ta ṣé bẹ́ẹ̀ mọ bí tí Sanwó-Olú wà lẹ́kọ̀ọ́ ẹ lọ́wọ́ fún àtúrò ẹ̀ kúrò ń bẹ̀ náà ẹ mọ bí Mákindé wà lọ́yọ̀ state ẹ lọ lé dìde ọlọ́gbọ́n tó lọ́pọlọ lọ̀rọ̀ mi máa yé kò lè yé àwọn aṣiwèrè èèyàn Ìbàdàn ní sáìdì kan àwa ò ṣépè a máa ń béèrè lọ́wọ́ èèyàn ni pé ṣó ò fẹ́ sórí ibú sáyé èrè ọ̀fẹ́ bàjẹ́
àwa máa ń béèrè lọ́wọ́ èèyàn ni ṣé tiẹ̀ ò fẹ́ ta gbogbo ìtẹ́yìn ń bèèbú yẹn nígbà táwa wà ní Ajófóyìnbó tíátà àti ṣe kọjá wọn bá ìpè tí a dẹ̀ ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwẹ̀ 62 days àpàdé ní December ni a sì wà nú májẹ̀mú 21 lọ́wọ́lọ́wọ́ ìwọ wá ló ń yọ sùtì pé tí mo sọ tẹ́ Ọlọ́run lọ gba Yorùbá Nation wá fún wa ká fi ọ́ ṣe president ọmọ ọlọ́mọ ni Sunday Adéyẹmọ Ìgbòho ó yẹ kó máa gbénú ọlá rẹ̀ tí ò bá ti gbé Nàìjíríà ó yẹ kó lọ báyàwó àtọmọ ẹ̀ lókè òkun ẹni kó máa give order ẹni kó wálé ẹni kó wá fèsì bátù ẹni kó má dáyín dá ogun ẹ ṣe jẹ́ ká rò ṣé orí bíbẹ́ lóògùn orí fífọ́ ni èsì mi rè nú Bíbélì fún ẹ̀yin tí òye lábẹ́ àkóso bí sẹ́wù kó lè rí the book of a Proverb 12:23 tí wọ́n bá mi rí kà jẹ́ kí n fún ẹ ní gbólóhùn díẹ̀ yes. ọlọ́gbọ́n ènìyàn pa ìmọ̀ mọ́. ọlọ́gbọ́n ènìyàn ní máa pa ìmọ̀ mọ́. ṣùgbọ́n àyà aṣiwèrè ń kéde ìwéré. àyà aṣiwèrè ní máa pariwo lọ káàkiri that is number one bí òwe làálùlù àgídìgbò ọlọ́gbọ́n ní jo ọ̀mọ̀ràn ní mọ̀ díẹ̀ inú ìwé òwe yẹn ni mo wà 23:9. má ṣe sọ̀rọ̀ lé etí aṣiwèrè. èyàn ò lè sọ̀rọ̀ ọlọ́gbọ́n létí aṣiwèrè láyé. nítorí tí yóò gan ọgbọ́n ọ̀rọ̀ rẹ. yóò kàn gbọ́n ọgbọ́n rẹ yóò gan dànù ní aníkí ló sọ ẹ rọ́rọ̀ sọ àgbà àyà nìyí olórí ibú nìyí nítorí wáyé wá ṣe nìyẹn àwọn sáìdì Yorùbá kan nìyẹn àwọn bàbá wọn ló ti balẹ̀ jẹ́ kó tó dorí àwọn ọmọ wọn wọ́n sì tún wà ń bẹ̀. àwa ò kú lẹ́yìn Yorùbá Nation ìmọ̀ràn là ń fún yín bẹ́ẹ̀ bá wá gbàmọ̀ràn ẹ pè wá lọ́mọ tó bá wù wá àwọn òníran ńlẹ̀ yìí àlókọ àlówó àlàálù ẹ̀yin tẹ́ ẹ ti méèkì ẹ tẹ̀síwájú ṣùgbọ́n tí mò ń ké tantan fún jù ìkíní ni Sunday Adéyẹmọ Ìgbòho ṣá èkejì ní gbogbo ọmọ tó mọ̀ wípé yes òun ní nǹkan rẹ̀ ṣe láyé gbogbo ọmọ Yorùbá Nation gbogbo ọmọ àwọn agitator Yorùbá tó mọ̀ pé òun ní nǹkan rẹ̀ ṣe láyé ẹ má jẹ́ kí wọ́n lọ kó yín bí wọn àti ẹ̀pá yín tí wọ́n bá kó yín sátìmọ́lé ọdẹ́yìn olóṣèlú ọdún 2 mẹ́ta ẹlòmíì wà nínú ẹ̀wọ̀n gbogbo àwọn èèyàn wọ̀nyí tó ń comment kọ̀sẹ́ni tó máa wá wù ẹ́ o òtítọ́ ni mo sọ fún ẹ yẹn bí èèyàn bá gba orílẹ̀-èdè sẹ́ẹ̀ aláàní ajagunta àní nǹkan ogun ẹ láà máa ṣe declaration ẹ máa ṣe kinní kan is it possible oh my God nígbà tá a bá rí pé kò possible ẹja wọ́nà míì tá a fẹ́ rìn ìmọ̀ràn ńlá fún yín làwọn ẹ̀dá kan torí mi ò ní búyàn ni wọ́n fárígá 29:9 òwe ọlọ́gbọ́n ènìyàn tí ń bá aṣiwèrè ènìyàn jà. tá a bá lọ bá mo ẹ̀yin tẹ́ ń bá mi mo gbọ́ nínú ìrìn àjò yẹn ẹ̀yin kan fún wọn léṣe ń faraya pé ẹbẹ bàbá yín lẹ sọ̀rọ̀ ẹ fún wọn lẹ ọlọ́gbọ́n èèyàn tí bá lọ ń bá a ṣe èrè jà. bí inú ló ń bí. ó tiẹ̀ níwọ̀n ìbínú ló ń bí. bí ẹ̀rín ló rí. ìsinmi kò sí. ìsinmi ò sí fún wèrè. The book of Proverbs 26:4. má ṣe dá aṣiwèrè ènìyàn lóhùn gẹ́gẹ́ bí ìwèrè rẹ̀. òwe ni mò ń pa fún wa má ṣe dá aṣiwèrè èèyàn lóhùn gẹ́gẹ́ bí ìwèrè rẹ̀. kí wọ́n pàápàá kí má bàa dàbí rẹ̀. kọ́ má bàa dàbí ìwèrè yẹ́sì. dá aṣiwèrè lóhùn. ẹsẹ̀ tó tẹ̀lé pé dá aṣiwèrè lóhùn. gẹ́gẹ́ bí ìwèrè rẹ̀. gẹ́gẹ́ bí ìwèrè rẹ̀. kí o má bàa rò pé òun gbọ́n lé ojú ara rẹ̀. ó fẹ́ mọ̀ mí ni wàá sí mọ̀ mí tó bá yá tí mo gbé dání òjì ń ráyè mo ń béèrè sẹ́ẹ̀ tí kì í bá ṣèdí tí kì í sàránsí tí kì í sàṣàṣí ẹ jẹ́ ká gbà pé èpè ló ń ja ìran Yorùbá tàbí ká sọ wípé Yorùbá Nation agitator tá a bá sọ pé Yorùbá sí èpè àwọlẹ̀ ló wá ń jà wá tẹnu wa ò ní kò tá a bá sọ pé Yorùbá Nation sí èpè Grand Mufti àbí kí ló pera rẹ̀ níwò àáfàá mufti ní Ìwó tó ṣépè láì mọye ìgbàlé Yorùbá Nation. Yorùbá Nation kò ní ṣe é ṣe Yorùbá Nation kò ní wáyé ìsìlámù. ṣépè ẹ̀ ló ń jà wá
àbí ká ní ìbínú ọ̀rọ̀ òdì tí bàbá Adébóyè ò sọ jáde tàbí tó sọ jáde. Ìkan ń ṣẹlẹ̀ nú ẹ lè mọ̀ ẹ̀yin kẹ̀. Àbí tí Ọọ̀ni of Ifẹ̀ ọba tá a wọ́nlẹ̀ ní tuurutu tá a sọ̀rọ̀ sí bí ajá tí ò wúlò rárá. A ní o mẹ́nu kó bú mi dáadáa. Èmi tún ń bọ̀. Ìgbé ò tí ẹ lè ṣe kankan fún mi àtọ́, ṣùgbọ́n rántí wípé mò ń tẹ̀ mọ́ yín létí. Sunday Igboho ṣà bàbá Dami ikú ò ní ọpa. Mo gbàgbé gbogbo àwọn tán náà wà lẹ́yìn ẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ní ó ti gbowó, ó ti gbalé, ó ti gba kinní kan, ó ti gba, wọ́n kàn dá gbogbo ọ̀tẹ̀ àti wàhálà sílẹ̀. Wọ́n rí pé wọ́n fọ́ ọ. Àwọn náà wọ́n tún sọ pé àwọn tó kù kan máa ń sọ lójú ogun. Mo gbàgbé Abíọ́lá o, Mọ̀súdì Kásì máa wò ó. Yorùbá ń fọwọ́ sọ̀yà pé wọ́n bí wọn dá. Tẹ́ bá mú Abíọ́lá, àwọn British máa dìde. Kò gbọ́dọ̀ lọ́jọ́ kan bí ogun máa jà. Wọ́n mú Abíọ́lá o, ọlọ́jọ́ kan. Wọ́n ní ó gbọ́dọ̀ lọ́sẹ̀ kan, ọlọ́sẹ̀ kan. Wọ́n náà gbàgbọ́ pé kò gbọ́dọ̀ lóṣù kan, ó lóṣù kan. Ẹgbẹ́ mi wọ́n ní kò gbọ́dọ̀ lọ́dún kan. Abíọ́lá lọ́dún ó padà kú. Yorùbá ò rí nǹkan kan ṣe. Tọ́rọ̀ èkó tún jẹ́ ti ọlọ́gbọ́n. Ẹ tún tẹ̀síwájú gbogbo ẹ̀yin onírònú. Ṣùgbọ́n ẹ̀yin oníròrí, mo kí yín lẹ́ẹ̀kan sí. Ilé yín ò ní bàjẹ́, ọ̀dẹ̀dẹ̀ yín ò ní bàjẹ́. Títí dìgbà mi tá tún máa pàdé. A ní orúkọ mi Samuel Abíọ́dún Oyèlámì Takuti Jésù. Lè pè mí ní wòlíì, lè pè mí pásítọ̀, lè pè mí rẹ́fẹ̀rẹ̀. N tó bá wù ẹ́ kó pè mí lágbáyà, pè mí láláì nírònú, pè mí ní n tó bá wù ẹ́. Ṣùgbọ́n tọ́lọ́run pè mí ò lè yí padà. God bless you all in the mighty name of Jesus Christ.